نخرجكم تارة أخرى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون ما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فقد سابق في الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. حقيقة يا أبونا بلغنا ọmọ tí wọ́n bẹ kálẹ̀ ọlọ́run mọ́sàbọ̀ wa pẹ̀lú yín ọlọ́run mọ́sàbọ̀ wa fún yín abẹ́ ọlọ́run fún yín olórí tí ọ̀ṣẹ̀lẹ̀ yìí abẹ́ ọlọ́run fún yín má jẹ́ irú ẹ̀ mọ́ abẹ́lọ́run rẹ̀ fún yín bàbá ìmọ̀mù ọlọ́run má jẹ́ irú ẹ̀ mọ́ àlùbáríkà níbi bẹ̀rẹ̀ látòrí ìdíjọ́ ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ ìgbógbó ọlọ́run ní
dé àní bàbá ṣẹ́bí bàbá mọ̀kátẹ́ bàbá ìmáàmù tó dé àní àfa Abdulrahman ní àníyàn púpọ̀. bí ẹ̀ka àtàwọn máa ń sọ̀rọ̀ àwọn máa ń sọ̀rọ̀ dáadáa àfa ṣe fún yín bá bá sọ̀rọ̀ àfọwọ́ máa bá ń sọ̀rọ̀ nígbà tí wọ́n bá gbàgbà sọ̀rọ̀ akẹ́rẹ́ mọ̀ fún wọn ọdún mọ́sàdí ayé ní pé ẹ̀sà mo ní ọmọdé àní ẹ̀mọ́nù àní àfàwọn àní àyè ẹ̀mí ẹ̀sà àní kankan náà ló wa. mo wá lọ ṣe program kan ní Sunday òní mo lọ sí program fún àbá àtàfẹ́ ẹ má bínú pé kí lè rán mi ọ̀rọ̀ àbá Abdulrahman kọjá bẹ́ẹ̀. sábò lè kó àbí tilẹ̀ yìí. sábò lè kó ọ̀rọ̀ àbá Abdulrahman kọjá bẹ́ẹ̀ èmi ò rí àwọn àtọ́nà gbà fún bẹ́ẹ̀ tí ó tún máa wá bẹ́ẹ̀ tẹ̀rí pa fẹ́ni lórí bíi tiẹ̀ èmi ò rí tiẹ̀ àbá Abdulrahman là kọ́kọ́. ìdíje tẹ wàláyì wàlá àbá Ismail wàláyì ló yẹ kí àwọn òkè ọdẹrẹ ní wà lórí mọ́tò fún wọn ní ẹbí ẹ má bínú ìtòsí wáyé wúlò wọ́n ti bẹ̀. ọlọ́run wọ́n sà wọlé àṣẹ àtàgbára rẹ̀ àfa Abdulrahman ọlọ́run sábà kẹ́ wọn. àwọn sọ fún àfa yẹn àwọn ni a gbogbo àdàgbò bá àfa àtàkùn ìgbọ́dọ̀ ẹ̀ sì bèbí kódà kó ti ká mọ̀ ó dúró fún àfa mo ní dúró fún ta mo wá ní lọ́pàá mo wá lẹ̀ bá ẹ̀dá ẹ bá ń pè àfa àwa sọ̀rọ̀ la akara ń kó la yọ̀ wọ́n pẹ́ bẹ́ẹ̀ mọ́ra ọlọ́run mi tó burú fún yín ẹ̀dá mu kọ̀ wá sí ní táà mọ́ ti di wa láyé pẹ̀lú làákà yìí pẹ̀lú àdúrà pẹ̀lú gbogbo ẹ̀ ṣáàbùrẹ̀ ìjọ mú mi dé bíbélì náà bá ti ṣe mí ní. ẹ̀yin ìyàwó ẹ̀rọ kan dọwọ́ yín ọlọ́run ní tó pàdé fún mi ọlọ́run sì ní tẹ́yìn inú ẹ̀yà wà ọ̀rọ̀ àmà ẹ̀dá kùdúrà náà Muhammad ẹ̀bìrà yín ló dúkú ti ṣe nù àbá àwọn àgbà dúkú ti ṣe nù ọ̀sẹ̀ tí ò ní fa ẹ̀dàkùn bíkú ti ṣẹlẹ̀ rí o ẹ̀dàkùn ẹ̀yin ló yẹ ká kíkọ ẹ̀yin nìkan ṣe ẹ̀yin nìkan ṣe tàbí bẹ́ẹ̀ náà ọba ní sùn tí ó tàbí àbájá bọ̀rọ̀ àbájá máa ní sùn. ìgbà ayé bàbá tàbálà sọ́tà. bàbá yìí fẹ́ sọ ọ́ ní wà sí ní dáàbò kàlá mímú wọn ti ṣe ní àbá àwọn dáàbò. ìgbà ayé bàbá tàyà bá Abdulrahman ti lọ abẹ́ kápẹ́ ọmọ àtàbí bẹ́ẹ̀ni ẹ̀dìrà yín mú ẹ má bára yín ṣe ẹ má jẹ́ kí ló àbá Abdulrahman ní ọ̀pá ìjẹ́kù sáré pé ẹ̀yin ìyàwó mi gbàtẹ́ ẹ̀rí pé ìsìláyé ọmọ tẹ́lẹ̀ ẹ̀dí bẹ́ẹ̀ máa ṣe ra yín ni ọ̀fà nẹ́bí bẹ̀yìn ẹ̀dìrà yín mú Abdulrahman ti lọ ọ̀sẹ́ni tí ó ṣe bí ọmọkùnrin kò sí ẹ̀yin ẹ̀dìrà yín mú ẹ̀dìrà yín mú bẹ́ẹ̀ náà ó ti máa lọ láyé náà máa ti máa lọ ìkànnì àwọn àfa kìlọ̀ ìgbà àmúṣe ìgbà ìkànnì àwọn àfa ó ní ìzà máa dàsú ẹ̀yìn ìwọ̀ntàkùwà lákọ̀ sálìmà tìmínà ìsìlámù sálìmà ní wọ́n bá lọ ibà lọ ọwọ́ bá lẹ́nu kan àbábọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ká dáhùn àgbà pàṣẹ ní ọwọ́ ní wà wọ́n tún fatali àbàwọ̀ yìí lórí ọ̀rọ̀ wọ́n tó lọ́ olùkọ́ nípa àdáàmú wọn ní kìmà tájọ tọ́lá kó wọn gbúdọ̀ àbábọ̀ àmàlì lọ́wọ́ kò sí tájọ tọ́lá láyé kó wọn gbúdọ̀ àbábọ̀ àmàlì lọ́wọ́ ìtí mo rí pẹ̀lú àfọ àdìgbé ìbẹ̀rù ọlọ́ọ̀bẹ lára àfọ àpọ̀ ebi ọmọ kéèyàn orí aṣáájú kó máa wá bí èmi náà mo ti di nǹkan èmi náà máa bẹ láàyè tèmi èmi náà máa bẹ láyé àbá Abdulrahman ní ṣe bẹ àbá àbótú wa tó lẹ́yìn mo tún bọ̀ wá àbá mo tún bọ̀ wá fún èèyàn nípa àwọn òbí lójú ẹ̀ dáwọ̀ ni ikú ọ̀rọ̀ yẹn mo máa bá Abdulrahman lọ. ẹ̀yin ọmọ ẹ̀yin ìyàwó ẹ̀yin bẹ́ẹ̀ dájú kọ́ yín ẹ̀yin ní ẹ̀bẹ̀ lọ́mù kọ́lọ́mọ fẹ́ yẹn fún Abdulrahman nìyíla kọ́lọ́mọ fẹ́ yẹn fún Abdulrahman nìyíla gbogbo àwọn náà ìgbòho yà á lọ èyí lóru ẹ má jà para wa á lọ àwọn padà lọ ẹnu wọn táwọn lè ṣe là ń ṣe yìí àwọn àti ẹbí náà wọn kàkà àwọn padà lọ àbẹ́ni ẹ̀yìn kankan àlè ọmọ Abdulrahman máa wò wọ́n bá ṣe bá a ní òkun àbá ní agbára kan àbá ní ìjọba ńlọ́tà tí àbá Abdulrahman sáré láàrin àpẹẹrẹ gbogbo ẹkú ni tó bá gbà rí kìíní pẹ̀lú àrẹ fi ń tá àbá Abdulrahman tó ní àárọ̀ ọmọ tí ó nìyẹn tó ìtàbà yìí ṣe fáyé ń pọ̀ ọkọjá kọ́ lọ báyìí àárí
Abdulrahman lọ́nu ẹlẹ́wọ̀n fún àbọ̀ àbàbà ni wọ́n sọ̀rọ̀ àmọ́ ọ̀rọ̀ Abdulrahman kaniláàtì bá sọ báyìí torí kí lọ́jà wá ìgbúdọ̀ tàyé àbá ní àníyàn èmi àti máa sọ òkú ọ̀nà ìwé ẹ̀dá ní àníyàn torí òdìgbọ́ torí ọ̀la òun náà Abdulrahman lónìí ọba jẹ́ nǹkan tí ọ̀dà yóò fọ́ àwọn Abdulrahman gbogbo tí mo fi máa fọ́ àlàyé pẹ̀lú àníyàn àwọn ọmọ bá mi sọ̀rọ̀ nígbà tí wọ́n bá mi lágbàá sọ̀rọ̀ ẹ̀sà àtàwọn ẹ̀rọ ìmọ̀ àkọ́jọ ẹ̀dá kankan náà ìwé ẹ̀dá wọn sọ̀rọ̀ ẹ̀dá wọn ní lóòrùn tó ti yẹ kó nínú àfa ìfowó máa wọ yẹn. wọ́n bọ̀rọ̀ àmà ní lọ. ọlọ́run wọ́n sọ àwọn ọlọ́run àjọpọ̀ tuntun rẹ̀ wọ́n sọ àwọn ọlọ́run àwọn àgbàlagbà. ọlọ́run gbogbo tí àfọwọ́ Abdulrahman tí wọ́n ṣe síwájú ọlọ́run ọlọ́run sọ àwọn ọlọ́run àwọn ẹ̀dá tọ́lọ̀ ni wọ́n gbọ́ ọ̀rọ̀ wọn tọ́lọ̀ sì jẹ́ ìyá yẹn wọn àbọ̀ ọ̀dọ̀ fún ọlọ́run sábà wà kẹ́ wọn. ọlọ́run sábà wà kẹ́ wọn. ọlọ́run sábà wà ṣe kú ní ti fún àpá ọ̀jẹ̀ Abdulrahman. ọlọ́run wọn náà àjọpọ̀ wọn náà àwọn àgbàlagbà àbọ̀ Abdulrahman kéré. ọlọ́run wọn sábà wà ṣe wọn lọ́ máa dé àjà náà. ẹ̀rọ kọjá ṣe á dé o. àbẹ̀bẹ̀ ìsáàmà máa tàdúró ẹ̀lẹ́mẹ̀ wọ̀tẹ́kùwá lọ́sọ̀ọ́sẹ̀ ní mọ́tìmínà ìsìlámù sálìmà. Adibẹ̀lá yìí tí o ní kú ọlọ́run fúlàní ó máa padà sọ̀rọ̀. gbogbo wa ní àwọn ayé àwa kú àwọn Abdulrahman là sọ ìwé ẹ̀dá kí ló fẹ́ kẹ́yìn rẹ̀. ṣebí aburú tó ṣẹlẹ̀ náà lọ́ọ́ sì máa wà lọ́ọ́ máa bá a lọ lọ́ọ́ ní jáwọ́. ṣebí aburú tó ń da kárù yìí náà lọ́ọ́ sì máa wà tó ní jáwọ́ ṣebí àpáyé àpàtẹ̀lájẹ́ yìí náà lọ́ọ́ máa wà àbáwọ̀ ṣèṣe ṣebí àdàtẹ̀láwù yìí náà lọ́ọ́ máa wà tó ní jáwọ́. táwọ́ tálábàtó kan kánú wàhálà àbá Abdulrahman lọ ká gbogbo ọba tó fẹ́ alẹ́ nìkan tó nà ọ́ gbẹ́dọ̀ lẹ́yìn àbá Abdulrahman ló kàn á àdúrà. bàbá sọ fún àbá Abdulrahman lọ ìdíra tí ń bọ̀ nínú ní pa iláyé àbá Abdulrahman lọ wọ òkè lọ́nà wo. ibi tẹ́ ká ó ti gbúdọ̀ múra kó ṣe dáadáa ni. ikú gbọ́dọ̀ làwọn àwa kú. ikú gbọ́dọ̀ làwọn àwa kú. àbá yìí wà máa ń tún fàtẹ́ ní àbàwọ̀ yìí ìdúrí ọ̀n wájú olùkọ́ ní ìfẹ́ sí àbá ara inú mi ń bàjẹ́ lóòótọ́ bẹ́ẹ̀ náà rárá. wọ́n tún fàtẹ́ ní àbàwọ̀ yìí ìdúrí ọ̀n wájú olùkọ́ ní àná àbáwọ̀ ní ti gbé àbá Abdulrahman níyà. ìyá náà ti lọ gbogbo wọn ti lọ àti bàbá àti ìfowópamọ́ alhamdulillah má bàa ń jẹ ẹ má bàa ń jẹ. àmọ́ ẹ̀yà máa rẹ̀ ti gbé gbogbo wa àwa yẹ àwa kú. gbogbo wa ẹ̀yà máa rẹ̀ ti gbé àwa yẹ àwa tán. gbogbo wa lọ́kùnrin lóbìnrin ẹ̀yà máa rẹ̀ ti tó tí wọ́n gbé wá kà ní dáhùn. bàtà àbọ̀ Abdulrahman dákẹ́ wọ́n pè wọ́n àfọ̀pọ̀mọ́ wọ́n fi wọ́n sọ́tún wọ́n fi wọ́n sọ́sì wọ́n fi wọ́n síwájú wọ́n fi wọ́n sẹ́yìn. Abdulrahman yóò gbọ́ mọ́ ẹlẹ́rú ó ti mẹ́rin ẹ̀rí bá fẹ́ láyé.
ẹ̀kún wọn àbí ẹja sara fún wọn lápapọ̀ wa ẹja kù ẹja mútẹ àásè kalimatu àásè kalimatu ṣahada àásè 66 àásè Allahumma salli ala sayyidina Muhammadin wa sallim mẹ́ta. Bàbá wa àbá wa dá ìbára ṣé ọlọ́run ló burú mo ti gbé àbá wa ṣé ìfọ̀nà ọjà àlọ́dọ̀ àbá wa. Bàbá ní a máa sọ lọ́wọ́ bẹ̀rẹ̀ máa ní wà láyé a máa sọ táyọ̀ máa táyé. Àwọn tẹ́tí bá wa. Àwọn sọ̀rọ̀ àti mẹ́ta àti ìsàkóso àti lọ́kàdá. Ẹ dábọ̀ ẹ̀yà àbọ̀ ẹ̀ máa bá wò. Àsàlátù mẹ́ta asàfihàn àti asàfihàn àti mọ́kànlá máa ti kàkúté. Tàbá wá sí àti kápẹ́tù ṣàhádà àti 66. Tàbá wá sí tán àwọn tábà tó máa gbélé àwọn àgbélé. Ẹni ṣé abáfà ìdálé náà ló kù àbábẹ̀lá. Ẹ dábàá ọ̀bọ̀ wa. ẹja bẹ̀rẹ̀ ká ní Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim. Nígbà tá a ṣe àwọn akókò lọ́wọ́ fún àbáwọ̀ ṣe kàmpé rahman olùkọ́ àgbà wọlé. الشيخ أحمد البلداني أدام الله حياته أبو فلان بوما وله أقوى المساجاري بابا أبواني الدكتور àbí àbáwá àgbà àbáwá alébídétì ẹ̀ṣẹ̀wò àbáwá alébídétì ẹ̀ṣẹ̀wò ọlọ́run ní gbogbo fún ní àlùbáríkà níbi lọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀wò àná ìfọ̀rọ̀ wà dáná bàbá wa ń bá yín sọ̀rọ̀ báyà jẹ̀ ta ni bàbá wa ń bá yín sọ̀rọ̀ ẹ̀ wọ́n sọ fún bàbá wa Fúlàní ẹni wọ́n fún yín lọ́bà kan nú àwọn ọmọ ó ti parí ọlọ́pàá àbáwá ló ní ìdílé ẹni wọ́n fún yín lọ́bà kan nú àwọn ọmọ baba ayé òtúbà náà lọ ayé òtúbà náà lọ bá Fúlàní ayé òtúbà lọ ìsọ̀rọ̀ àbá Abdulrahman kẹ tó dé mo ní ẹni bá dé àbá Abdulrahman kẹ sí èèyàn ó dàbí pé ó ní nǹkan kan tí tún ní lẹ́mìí láì ta sábà Abdulrahman ni àfa ní àníyàn púpọ̀ ìsọ̀rọ̀ àjọmọ́ kẹ tó dé kí n sọ lójú tì yín náà tábà Abdulrahman bá gbé yàn àfọ̀mọ́ abá yàn sọ̀rọ̀ bí ìgbà pé bóyá gbàlagbà kan lè yàn yìí máa wá sọ lọ́wọ́ àgbẹ̀ àfẹ́ dákun mọ́ àwọn àgbàlagbà bẹ́ẹ̀ kẹ̀kẹ́ náà gbogbo wa wọ́n máa bá a lọ wọ́n máa ṣe ẹ̀sà ìwà wọlé bádé àyè àbá Fúlàní ìwà ní ẹ̀yin ìwà ẹ̀dá tó ọ̀jẹ̀ ànánú ayé rọra sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn Abdulrahman lọ́dọ̀ tí wà ti tọ́lọ̀ ń bù wọn Abdulrahman lọ́dọ̀ bí ìbá ṣe bẹ́ẹ̀ ẹ̀dá tí ń bẹ láyé tí ń ronú wípé tí ń fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́ kó ronú tó ti ń tọ̀ náà. àwọn Abdulrahman bẹ́ẹ̀ mo sọ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ bá Abdulrahman pèsè àbí ìtura ta fẹ́ mú yìí kò ní dé bá Abdulrahman yóò dìyàn Abdulrahman lọ́wọ́ ọlọ́run wọlé ní lọ́dọ̀ wọlé àtàrà fún mi táàtì lọ́wọ́ ẹni wọlé ọba Fúlàní ọlọ́run mọ́sà bàbá tó sà lẹ́kùn ìgẹ́ àti ìgẹ́ bàbá Abdulrahman ọlọ́run Muhammadu Rasulullah ọba Fúlàní kò kí yí ẹ̀ṣẹ́ ẹ̀kú ìfọmọnìyàn ṣe ẹ̀ṣẹ́ àbá àrídé sí kò kí yí ẹ̀ṣẹ́ ẹ̀kú àfọmọnìyàn ṣe ọlọ́wọ́lá àṣẹ àtàgbára rẹ̀ lọ́wọ́lá adídàsọ yìí abẹ́lẹ́ òkùnrin bẹ́ẹ̀ tí ń dùn wá nínú ayé tá a fi dúpẹ́ pé inú àwọn tá a tún ní tí túlù ṣe láwọ̀ ọ̀dọ́ tí ń táyé ṣe lẹ́wà bàbá ọlọ́wọ́ sàjẹ́ ṣe bẹ́ẹ̀ àgbàdo bàbá adájẹ́ àgbà wọn àwọn aṣọ àádọ́gbọ̀lá àbábàkàbí wọn àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ là áwùjọ wọn láàbù wọ́tà ìlà ìlà àṣọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ abẹ́ mú erí lásán fún wọn àbájá ọlọ́run mọ́sá wọlé gbẹdọ̀ lọ́wọ́ Abdulrahman ọlọ́mọsá bá kẹ́ wọn ẹ̀ka àpapọ̀ pàṣẹ sàkóòrò mọ́kànlá bisimilá.
kalimatu shahada ọgbà àti mẹ́fà náà là á ṣe ọlọ́run mọ́sàbọ̀dá táwọn èèyàn ti ń ṣe láti gbà káàkiri wa ti kú káàkiri bí wọ́n ti ń ṣe é ètò wọn tún fi dórí ìgbà tá a tó fẹ́ ṣe yìí náà lónìí ọlọ́run àfọwọ́ Sheikh Abdulrahman ọlọ́mọsàbà kẹwà ọlọ́mọsàbà kẹwà àfọwọ́ oníṣẹ́ṣe ẹ̀rọ afọ̀ṣẹ́ká ní mọ́tò ṣáà ẹ̀rọ mọ̀lẹ́fẹ̀ àti ìpàlọ́sà ọlọ́run náà gbogbo ìta bá ṣe bẹ̀ náà ọlọ́run kúrò táwọn ẹ̀ ti ṣe mọ́sàbà àbúrò àwọn Sheikh Abdulrahman. fàlọ́mọ́ ànàbù بسم الله الرحمن الرحيم قل هو الله احد
ẹni bá pọ̀ kó fẹ́ lómi ọjọ́ ti lọ. mọ́sálásí náà àwọn oṣù tí wọ́n ti rí àti ẹgbẹ́ wà sí. Gẹ́gẹ́ fún mi. Mo fẹ́ wà lórí Facebook. Ibi òun máa gbé tẹ̀ mí bàbá ní dátà náà ló ṣe ẹ bá ń wò. Ìdí ìwé kan fẹ́ kẹ́ tó sí mi. Ibi tẹ́tù wo náà fẹ́ gbé fún fẹ́ bá ẹ lọ. القيامة بكل مرة وتشد له يا أول